jẹ́ ká sọ gbogbo wọn lórúkọ wa torí àti sign document tó sọ wípé àwa ló jẹ́ Yorùbá so that lọ́jọ́ iwájú a lè fi wọ́n sábẹ́ wa because kò yé mi is that not the purpose of ẹ jẹ́ ká lo èdè wa àwọn agbóyìnbó ajẹ́lẹ̀ kiri torí pé ìgbà tó jẹ́ pàwọn náà ló ń tẹrú fún wọn. bọ̀ nígbà tó òyìnbó mọ́tọ́lọ́ máa ṣe òyìnbó ti specify àwọn ìlú tó ń jẹ́ Yorùbá Kingdom àti bí Yorùbá Kingdom gan ṣe wà lábẹ́ àṣẹ Balógun Ìbàdàn àti authority Ìbàdàn. Ọ̀yọ́ ò gbóná wojú Ọọ̀ni rí di ayé bàbá Àjàgúnláwarí kan. Lẹ́yìn tí Àjàgúnláwarí kan Ọọ̀ni wàjà bàbá wa Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí ló dé. Throughout the days of Adésọjí Adérẹ̀mí Aláàfin mẹ́rin ló wá ló lọ ní ayé bàbá Adésọjí Adérẹ̀mí kò sí kankan tó gbéná wojú Adésọjí Adérẹ̀mí rí lọ́jọ́ kan. Now ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yẹn ni nígbà tí bàbá Adésọjí Adérẹ̀mí tó dá ojoojúmọ́ ni ọ̀rọ̀ ojùmí èmi làgbà ìwọ kọ́ làgbà èmi làgbà láàrin kábíyèsí ọba Adéyẹyè ẹni ìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti kábíyèsí ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́. Bí àwọn ọmọ ìlú Ọ̀yọ́ bí wọ́n ṣe ń sọ pé àwọn ò ní gbà Aláàfin ló lórí ọba ilẹ̀ Yorùbá o Aláàfin ló ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ilé Ifẹ̀ làwọn náà sọ wípé ṣé àwọn ọmọ Ọ̀yọ́ ọ̀mọ̀tàn ni ṣé àwọn ọmọ Ọ̀yọ́ ṣé wọn ọ̀gbọ́tàn ni ṣé wọn mọ̀ wípé Ilé Ifẹ̀ ni orírun gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ Kóòtù Òjìrè ilẹ̀ Oòduà àbí bó lè yóò ṣe wà tí ó mọ tàpá sórí irun rẹ̀ bí àwọn ọmọ ìlú Ọ̀yọ́ bí wọ́n ṣe ń gbé oríṣiríṣi ìtàn jáde bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ Ilé Ifẹ̀ làwọn náà ń gbé oríṣiríṣi ìtàn jáde. Mo kàn tiẹ̀ wá rò wípé kí ni ó ń fa áwọ̀ ojùmí láàrin àwọn ọba méjèèjì yìí gan-an ìgbà wo ló bẹ̀rẹ̀ báwo ló ṣe jẹ́ ṣáájú kí àwọn òyìnbó tó dé gan-an kó tó di pé àwọn òyìnbó wọ́n dé láti wá kó wa lẹ́rú tí wọ́n bẹ̀rẹ̀ sí máa bá wa pínlẹ̀ wa máa bá wa kọ́ wa bá ṣe máa ṣèjọba ara wa báwo ni àwọn baba ńlá wa báwo ni wọ́n ṣe ń ṣe papọ̀ báwo ni wọ́n ṣe ń ṣèlú nígbà náà ipò wo ni kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ wà ṣé Ọọ̀ni náà ni ọba tí ń jẹ nílé Ifẹ̀ ń jẹ́ gan-an láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti gbà wáṣẹ̀ ni àbí bó ló ṣe jẹ́ ṣé Aláàfin tìlú Ọ̀yọ́ báwo ni Aláàfin ṣe ń já láàfin gan-an ìgbà tí mo fi ọ̀rọ̀ yẹn síta ní nǹkan bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn lórí àwọn ètò mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè mí àwọn kan send message tí mo dẹ̀ ti mú wá fún yín tí mo ti kà fún yín lórí ọ̀rọ̀ yìí náà ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí mo fẹ́ mú ọ́díò kan wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí lórí ọ̀rọ̀ yìí náà ni gbà tí mo béèrè wípé ìgbà wo gan ni àwọ̀ ojùmí èmi làgbà ìwọ kọ́ làgbà èmi làgbà ìwọ kọ́ làgbà èmi làgbà bíbó ni a sì lè pè é tí ó bẹ́ sílẹ̀ láàrin àwọn ọba méjèèjì yìí Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Aláàfin tìlú Ọ̀yọ́. Bàbá kan fi èrò tiwọn wọ́n fi ṣọwọ́ sí mi wọ́n jẹ́ ká mọ bí aáwọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ lójú títí wọn pẹ̀lú iṣẹ́ ìwádìí tí wọ́n láwọn ṣe. Ẹ sì mọ̀ pé mo wá ń sọ fún yín lórí ìkànnì yìí wípé
ìkànnì yìí kò sí fẹ́ nìkan, gbogbo wa pátá ọmọ Oòduà ọmọ ilẹ̀ Yorùbá la nìkànnì yìí, a sì gbé kalẹ̀ láti fi máa mú n tó ń lọ tí ń ṣẹlẹ̀ wá fún yín nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà ni. Bẹ́ẹ̀ ni, àti pé kẹ́yìn aráalé tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa fi èrò àti òye tiyín láti máa fi hàn lórí ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Ẹ jẹ́ kí n mú ìtẹ́ni yìí bá mi sọ, ẹ jẹ́ kí n mú wá fún yín ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Tẹ́yìn náà bá wá ní ohun kan eléyìí tí ẹ bá gbọ́ nínú ọ́díò tí mo fẹ́ mú wá fún yín yìí tí ò rí bẹ́ẹ̀, tẹ́yìn náà sì lẹ́rìí, ẹ pè wá, ẹ jẹ́ ká mọ̀, kẹ́yìn náà bá wa sọ̀rọ̀, kẹ́ ẹ sọ eléyìí tẹ́yìn náà bá mọ̀, á gbé jáde, torí pé gbogbo wa lájọ nìkan nìyí. Ọmọ Ìjẹ̀bú ni o, ọmọ Ẹ̀gbá ni o, Ilé Ifẹ̀ ni o, ìlú Ọ̀yọ́ ni o, Èkìtì ni o, Oǹdó ni o, Ìjẹ̀ṣà ni o, Àwórì ni o, Òkun ni o, nílẹ̀ Oòduà nílẹ̀ Yorùbá gbogbo wa lájọ nìkan nìyí. Bẹ́ẹ̀ ni, ilẹ̀ Ìbàdàn, ilẹ̀ Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, Ìṣẹ́yìn, Ṣakí, gbogbo ìlú tó bá ti ń bẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà gbogbo wa lájọ nìkan nìyí, àdábì kankan sí. Tẹ́yìn náà bá wá ní nǹkan tẹ́ fẹ́ bá wa sọ lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ bí tẹ́yìn mọ̀, tójú yín tó tétí yín gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí, ẹ jẹ́ ká mọ̀, ẹ fi ṣọwọ́ sí wa. Kí n má bàa lọ́wọ́ ná, ẹ jẹ́ kí n mú ọ́díò yẹn wá fún yín kájọ wò ó, kájọ gbọ́. Yes, ẹ jẹ́ kí n sáré attend sí nǹkan tó fa wàhálà yìí. Ẹ máa rí wípé mo list àwọn bàbá yìí láti bàbá tó lọ yanjú wàhálà àwọn ẹlẹ́pẹ̀ ńgbà yẹn láti ayé Ọọ̀ni Adénẹ́kàn Olúbùṣe kìíní. Ọ̀yọ́ kì í tako Ifẹ̀, tó bá jẹ́ pọ̀ Ọ̀yọ́ fẹ́ tako Ifẹ̀ táìmù tí Ọọ̀ni fi jáde yẹ, sọ Aláàfin gan jáde kúrò ní pálásì ẹ̀ láti ọ̀nà Ọọ̀ni. That was in 1903. Gbogbo táìmù tá à ń sọ lọ́wọ́ yìí, àì pé gbogbo wa ní Yorùbá o, Ọ̀yọ́ nìkan ní Yorùbá kingdom o, Ẹ̀gbá ń jẹ́ Ẹ̀gbá, Ìjẹ̀ṣà ń jẹ́ Ìjẹ̀ṣà, Ìjẹ̀bú ń jẹ́ Ìjẹ̀bú, Àwórì ni kì í ṣe Yorùbá, Ìgbómìnà ni kì í ṣe Yorùbá, Oǹdó lòǹdó ń jẹ́ kì í ṣe Yorùbá, Ọ̀wọ̀ lọ́wọ́ ń jẹ́ wọ́n ń ṣe Yorùbá, Ìkálẹ̀, Ugbo, kò sẹ́ni kankan nù wa tó ń pera ní Yorùbá, torí a kì í ṣe Yorùbá. Àdàpè Ọ̀yọ́ lọ́dọ̀ wọn lọ níbi tí wọ́n wà pẹ̀lú business tó máa ń ṣe, wọ́n máa ń ṣe màkàrúrù gan, pé wọ́n lóṣù, tá a máa ń sọ pé Ọ̀yọ́ lóṣù inú ẹ̀ lóṣù, àmì Ọ̀yọ́ dọ̀bálẹ̀ inú ẹ̀ lóṣù, wọ́n ní hanky-panky lọ́wọ́ gan. A sọ pé àwọn ìyá ríbá àwọn ọlágàbàgebè, so àwọn dẹ̀ tí wọ́n ń jẹ́ orúkọ yẹn popularly. Meanwhile, prior to that time, tábà tí wọ́n pè ní gbogbo ẹ̀yà pátápátá èwo ló súnmọ́ àwọn òyìnbó Gẹ̀ẹ́sì jù? Àwọn Ọ̀yọ́ ni. Ẹ má gbàgbé wípé àwọn Ọ̀yọ́ yìí náà nádà gbogbo ilẹ̀ Yorùbá rú torí pé wọ́n fẹ́ máa ta ẹrú fòyìnbó. So cordiality tó ti wà láàárín wọn di gbogbo ìgbà tó wọ ẹrú lọ, òun náà ló sì wà láàárín wọn dìgbà tó ń sign treaty. So nobody, and bí cordiality ṣe wà láàárín wọn tó, wọ́n sì sọ síbẹ̀ wípé Ọ̀yọ́ is commonly known as Yoruba Kingdom and embraces the towns of Ọ̀yọ́ àtàwọn ìlú méje tó kù. Wọ́n sọ clearly as of the time tí wọ́n sign treaty yẹn, the Alaafin of Oyo and Yoruba Kingdom abẹ́ Ìbàdàn náà wà.
ìwé yẹn sọ wípé under the direct influence and authorities of Ibadan. Àwọn Ọ̀yọ́ ní ever show page yẹn láíláí first page. Adéyẹmí Kínní King of Alaafin of Oyo, King of Yoruba land nìkan náà show níwájú. Does that Yoruba land encompass all other sub-tribes and Ife as the father, as a mother home? No. 1903 tí bàbá jáde, gbogbo wa la mọ ìtàn 1903. Ṣé tó bá jẹ́ pé Aláàfin tó Ọọ̀ni tàbí pé wọn ìtàn ò tí ì sọnù àbí pé ìtàn ti sọnù rádà ni mo fẹ́ sọ. Tó bá jẹ́ pé Aláàfin tó Ọọ̀ni tàbí Aláàfin tó gbéná ojú Ọọ̀ni tàbí ìtàn ti sọnù, s'Aláàfin kò ní lọ pàdé tàbí kó wá dúró pé no èmi ló yẹ kí n bóyìnbó sọ̀rọ̀. Sir William McGregor ìgbà tó délé Ifẹ̀ wọ́n ní Ọọ̀ni ò kì í jáde, ó sànìkan jọ kí náà ń lè ṣe pé òrìṣà náà ní ẹ máa rúbọ. Àwa ní kán lọ ra màálù dúdú 100. McGregor sọ pé òun ara 1000 tí wọn bá nídìí 1000. Gbogbo odò tí Ọọ̀ni fò kọjá náà pa màálù dúdú kọ̀ọ̀kan sí tán fi rúbọ. Ẹ̀ẹ́dẹ̀ lè rójú Ọọ̀ni níta, ọ̀dà nǹkan bojú ni. Gbogbo àwọn tó sì òyìnbó gẹ́gẹ́gẹ́gẹ́ tó wá gbé bàbá kò lajú rí Ọọ̀ni báyìí, kò rí face to face. Abẹ́ veil ni Ọọ̀ni ti ṣe gbogbo ẹjọ́ tó fẹ́ ṣe níbi tó lọ tó dẹ̀ ṣàlàyé fún wọn bí ọ̀rọ̀ adé wọn ṣe jẹ́. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ adé ọ̀ ìjà whatever ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́ àtẹniwìyà, ìgbà yẹn lọ ní ìbá sọ fún wọn pé ẹ̀gbádé kúrò ńlẹ̀ o, ṣàládé ọ̀gágun nìyí. Àníkẹ́ lọ tilẹ̀kùn mógun, wọn ò ṣí ogun gan. Wọ́n ní kán máa lọ síbi tí wọ́n wà yẹn kán lọ tilẹ̀kùn mógun kó mọ̀ lè wọ ilẹ̀ Òòtù Ifẹ̀. Mi ti lè sọ Yorùbá Òòtù Ifẹ̀. Kí ogun kankan má lè wọ ilẹ̀ Kóòtù Òjíire lọ́jọ́ iwájú. Ifẹ̀ ṣí ọ̀rọ̀ míyàn àtàwọn military men Ifẹ̀ pé kán máa lọ. So military strength Ifẹ̀ pátápátá wọ́n ṣí nídìí lọ síbẹ̀ yẹn ni láti lọ ṣí ìdìbẹ̀ yẹn pé kógun má lè tibẹ̀. Ká ní pé Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Kàtúngà, Ọ̀yọ́ ilé wà níbi tó wà, Ọ̀yọ́ Kàtúngà wà níbi tó wà. Ó máa nira káwọn anybody kí wọn à ní lè gbàbẹ̀ yẹn mọ́ wa lọ́wọ́, wọn à lè wọ́ sí lọrin. Ṣebí reason táwọn bàbá yẹn ṣe gbé wọn dìde ńgbà yẹn nìyẹn. Tán débẹ̀ tán lọ ń jayé family tí ń tutọ́, tán lọ ń pa àwọn èèyàn wọn, tán da gbogbo òlúrú, tán bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn jayé káyé. Ṣebí gbogbo ègún ìtàjẹ̀ sílẹ̀ ọmọ ikú ọmọ àrùn gbígbàdo ọ̀ràn sẹ́yìn kúnlé lọ bẹ́rí lágbájá wá. Tí gbogbo ẹ̀gún yẹn ló ń ké lórí ẹ̀wọ̀ Ọ̀yọ́ Aláàfin bó ṣe rí náà. Sínú wá dùn pẹ̀lú bí ìlú yẹn ṣe rí ni. Ọ̀yọ́ Àtìbà ẹ̀wọ̀ bó ṣe rí náà. Gẹ́gẹ́ bí ọmọ Òòtù Ifẹ̀, ọmọ Káàárọ̀ Òjíire àtàtà, kò sí ìlú tó dìde láti Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Òòtù Ifẹ̀ tó lè rí dáradára tó yẹ kí inú wa dùn sí náà. Inú agboolé kan náà, inú ìlú kan láti jáde. Clans lè yàtọ̀ síra, clan by clan by clan láti jáde yàtọ̀ fáwọn tó wà nílé Ifẹ̀. Lẹ́yìn tí Olúbùṣe Adélẹ́kàn bàbá Ọọ̀ni tó wàjà, à ń pè bàbá kan ní Ọọ̀ni Àjàgúnláwarí kan. Láyé bàbá Àjàgúnláwarí kan ni wọ́n sọ̀rọ̀ ń pa bá ṣe máa adopt Yorùbá as our common identity. Bàbá ní rárá, gbogbo àwọn tó kù ní rárá kò jọ. Wọ́n fà á lọ bọ̀. Ṣé ajẹ́ wípé sáwọn Ọ̀yọ́ ní ète ní táìmù yẹn ni? Ẹ jẹ́ ká sọ gbogbo wọn lórúkọ wa. Torí àti sign document tó sọ wípé àwa ló ń jẹ́ Yorùbá, sódà lọ́jọ́ iwájú a lè fi wọ́n sábẹ́ wa. Because kò yé mi, is that not the purpose of ẹ jẹ́ ká lo èdè wa? Àwọn agbóyìnbó ajẹ́lẹ̀ kiri torí pé ìgbà tó jẹ́ pàwọn náà ló ń tẹrú fún wọn. Bọ̀ nígbà tó òyìnbó mọ́tọ́lọ́ máa ṣe, òyìnbó ti specify àwọn ìlú tó ń jẹ́ Yorùbá Kingdom. Àti bí Yorùbá Kingdom gan ṣe wà lábẹ́ àṣẹ Balógun Ìbàdàn àti authority Ìbàdàn. Ọ̀yọ́ ò gbóná wojú Ọọ̀ni rí di ayé bàbá Àjàgúnláwarí kan.
lẹ́yìn tí Àjàgún Láwárí kan Ọọ̀ni wàjà bàbá wa Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí ló dé. Throughout the days of Adésọjí Adérẹ̀mí, Aláàfin mẹ́rin ló wá ló lọ ní ayé bàbá Adésọjí Adérẹ̀mí. Kò sí kankan tó gbéná wojú Adésọjí Adérẹ̀mí rí lọ́jọ́ kan. Now, ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yẹn ni nígbà tí bàbá Adésọjí Adérẹ̀mí tó dá Western Nigeria Council of Traditional Rulers tó dá sílẹ̀, gbogbo àwọn lọ́balọ́ba sanku títí dé orí ọba Benin wọ́n wà nù council yẹn. Tán bá lọ ṣe meeting tí gọ́vnọ̀ bá máa wà ń bẹ̀, ọ̀tọ̀ láàyè tí Ọọ̀ni máa dá dúró sí. Gọ́vnọ̀ á wà níbi opposite bí Ọọ̀ni wà, àwọn tó kù á wà nísàlẹ̀ bí audience. Bí gbàtà ní table side kìíní side kejì tán kọjú síra, àwọn tó kù wá dàbí spectators pé àwọn tó ẹdígẹ́ ni mo ṣe ṣàlàyé yẹn. Bí seat yẹn ṣe máa ń wà nìyẹn. Tí gọ́vnọ̀ bá dẹ̀ ti dé, wọ́n á ṣe meeting wọn. Eléyìí tí ó bá involve gọ́vnọ̀ Ọọ̀ni ló máa ń ṣí àyè. Bàbá Adésọjí Adérẹ̀mí kan mọ̀ decide pé first meeting òun máa lọ gbé lọ sọ́yọ́, á dẹ̀ gbé lọ Ọ̀yọ́. Eléyìí tó kó eléyìí tán gbé lọ, tán ṣáà ń gbé meeting yẹn káàkiri sí dépìnì. Reason ni pé òun ni chairman. Gẹ́gẹ́ bí chairman kan tó sọ pé Ilé Ifẹ̀ kí gbogbo yín máa bọ̀. Sí gbogbo Ọọ̀ni tó ń jáde ní Ilé Ifẹ̀ ló ní ẹ̀kọ́ ọmọlúwàbí Ọlọ́run. Wọ́n máa ń bí Ọọ̀ni specially. Kò sí kankan nu wọn tí bá bẹ̀rẹ̀ sí mẹ́nu lé bọ́n ṣe bí àwọn Ọọ̀ni. Ẹ máa mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìbí wọn yàtọ̀. Ìrìn àjò wọn yàtọ̀. Kò sí Ọọ̀ni tí ò ní ọgbọ́n tí Ọlọ́run fún. Kò ń sọ̀rọ̀ pé gàgà gèrègèrè dàlúrú. No. Ipò bàbá ní ó gbọ́dọ̀ ní àmúmọ́ra, ó dẹ̀ orí ẹ̀ ń láti jẹ́ni tí orí ẹ̀ pé. Ẹ lọ wo gbónú ìtàn Ifẹ̀. Láti orí ẹ̀ kí n tiẹ̀ mú ní ìwọ̀nba àwọn Ọọ̀ni tí mo dárúkọ yìí, èwo ni wọn ni ò mature ni ò kí n ṣe mature king. Èwo ni wọn ni ò kí n ṣe mature Ọọ̀ni, mature Olúfẹ̀. Kò sí special training yẹn ó wà. Tán bá wà ní Ìpẹ̀bí gan, ọ̀pọ̀lọpọ̀ training wọn yàtọ̀. Then àwọn alálẹ̀, àwọn irúnmọlẹ̀ máa ń dúró tì wọ́n. Sáwọn tó jẹ́ pé irúnmọlẹ̀ náà jọ ń sùn náà jọ ń jí. Ẹ ń sọ pé Ọọ̀ni òrìṣà. Ṣé torí ṣé ó ń bọ òrìṣà ni túmọ̀ Ọọ̀ni òrìṣà ni àbó nǹkan òrìṣà? Ẹ lè fi Ọọ̀ni wé bóyá no. Ọọ̀ni is special. So kí ló ṣẹlẹ̀ ní wípé bọ́n ṣe ń ṣe meeting traditional council káàkiri, bàbá ti wá dàgbà. Ara bàbá ò gbé kankan mọ́. Bàbá gan at the stage bàbá ò lè lọ pàdé. Wọ́n mú Adéyẹmí tó jẹ́ bí ọmọ. Torí ìgbà tán sọ pé wọ́n ní lo Adéyẹmí kankan ní Ọ̀yọ́. Ní Ọ̀yọ́. Torí kéèsì ọ̀rọ̀ wọn alówó lọ́wọ́. Àwọn tó ń sọ páwó lọ́wọ́ ló gbàgbára fún Ọọ̀ni. Wọ́n bí bàbá Adésọjí Adérẹ̀mí ó jẹ ní 1930. Bàbá Adélẹ́kàn Olúbùṣe tó lọ nígbà tí gbogbo àwọn alágbára jáde láàfin 1903 ní supremacy Ọọ̀ni. Tí ò bá sí tàn tó sọ nípa supremacy Ọọ̀ni over kóòtù Òjìrìland 1903 ló ṣàlàyé pé Ọọ̀ni supreme. 1888 treaty tó Ọ̀yọ́ sign kò kó ìlú kankan sọ́ndà Ọ̀yọ́ ju Ọ̀yọ́ àti ìlú méje under Ìbàdàn náà dẹ̀ tún as of that time. Ẹ̀ka bíyàn ní 1909. Ọọ̀ni lọ jáde ní 1903 tí gbogbo ọba jáde kúrò táwọn ọba jáde kúrò láàfin gẹ́gẹ́ bí olórí aládé gbogbo 1903. Ṣé Awólọ́wọ̀ tán tí ìbí ló wá gbé agbára fún Ọọ̀ni Adélẹ́kàn Olúbùṣe kìíní? Awólọ́wọ̀ tí wọ́n ti ìbí tí òun ló gbé agbára fún. Ṣadélẹ́kàn ló gbé agbára fún. Sáwọn òyìnbó àbí Awólọ́wọ̀
ló gbàgbára fún bàbá Adélékan Olúbùṣe kìíní ní 1903. Gbogbo pàdé tán ti 1937 wọ 40 tó ní ń ṣíà sáwọn òyìnbó ló gbà. No. The genesis of the matter ni mo dórí ẹ̀ sìn. Nígbà tí bàbá dàgbà tára ògbé kankan mọ́, bàbá wa ní kí Aláàfin Adéyẹmí kẹta kó máa ṣe ojú òun nípàdé lọ́balọ́ba. Tí wọ́n bá parí ìpàdé lọ́balọ́ba nígbà yẹn, Alaafin Oyo Adéyẹmí kẹta, Ọ̀ràngún Ilé Ìlá, and one other mo gbàgbé bàbá yẹn, àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ifẹ̀ náà kọ́ máa darí sí, wọn máa jábọ̀ fún bàbá láàfin kan tó máa lọ lu wọn ẹni wúyà tó ti lọ ṣe mítìn. Ifẹ̀ náà máa gbà wá, wọ́n lè má lè kúrò ńfẹ̀ lọ́jọ́ yẹn gangan kan sùn lọ́dọ̀ bàbá mọ́jú, bọ̀ Ifẹ̀ náà kọ́kọ́ máa wá tán bá ti ṣe mítìn tán. Ifẹ̀ náà máa ń darí sí. So kí wá ní reason? Torí pé wọ́n mọ ipò bàbá títí dórí Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí nìyẹn o. Nígbà tí bàbá wa wàjà kan tó yan Ọọ̀ni Olúbùṣe, Adéyẹmí kẹta náà ló ń ṣe chairman lọ́balọ́ba lọ gẹ́gẹ́ bó ṣe ń deputize. Bàbá Adéyẹmí kẹta délé de Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí ni. President ò sí nílùú, ààrẹ ò yẹ ó travel káàfi ṣàpẹẹrẹ. Wọ́n ní kí vice president máa ṣe president lọ. Ìgbà tí president wá dé, ṣé vice president máa sọ pé dandan òun lòun láṣẹ lórí president, òun lòun máa jẹ́ president ní? Bọ́rọ̀ wá ṣe jẹ́ nìyẹn náà. Ìwọ́ra jìbìtì ojú kòkòrò ní. Nǹkan tí ò tọ́ fọ́yọ́ ní Aláàfin jókòó tí pé láéláé òun nígbà fún Ọọ̀ni tó dé. Bàbá ti fún sórí ìjókòó yìí, so òun ti wà ń bẹ̀ permanently. Ìbẹ̀rẹ̀ ìṣòro wà nìyẹn o. Kò sí ẹbí wọn, if there are any, kò sí. There isn't any other reason. Just because Aláàfin Adéyẹmí kẹta ló máa ń délé fún Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí nígbà tí ara bàbá ò gbé kankan tí bàbá fi wàjà. Bàbá Adésọjí Adérẹ̀mí delegated his royal cultural and ancestral authority to Aláàfin Adéyẹmí. Ṣé tí bàbá bá mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn, á deputize ẹ̀, á gbé delegated authority yẹn fún ọlọ́wọ̀ tàbí ọlọ́tà. Ṣẹ̀rí ọlọ́wọ̀, ọlọ́tà, ó sì máa wé ọwá Ìdànrè, Mòore Mọ́ba Èkìtì, gbogbo àwọn yẹn sí ní ọ̀gbànàgbànà ni àwọn yẹn jẹ́ sí Aláàfin Ọ̀yọ́, gbànàgbànà. Àwọn ìlú tó ti kúrò kó Oòduà tó jẹ́ kán tó bí Ọ̀rànmíyàn, àwọn yẹn ni Ọ̀yọ́ wá fẹ́ kó sábẹ́. Só lè possible ní kó lè rọgbọ ká má tanra wọn jẹ mọ́, kán jẹ́ ká lálàáfíà. Nítorí pé Aláàfin Adéyẹmí ń deputize fún bàbá, ń délé de bàbá ń gbàtàrà bàbá òyà ló jókòó ló sọra ìdí pé Akíntọ́lá takú o, pé láyé àníṣe kò sáàyè, òun ló máa dúró síbẹ̀. Ó tán o. Nǹkan tó bẹ̀rẹ̀ sí bí oríṣiríṣi ìtàn, oríṣiríṣi story nìyẹn. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ títí tí bàbá Adésọjí Adérẹ̀mí fi wàjà. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Aláàfin kankan ò gbéjú wọnú ojú Ọọ̀ni rí. Tọ́ọ̀ni bá tábàdẹ̀ lọ ṣèpàdé, ẹ lọ wo fótò táwọn Ọọ̀ni àtàwọn gọ́vnọ̀ máa ń yà. Ọọ̀ni máa ń jókòó sẹ́gbẹ̀ẹ́ gọ́vnọ̀ ni. Àwọn tó kù máa ń lọ lọ́tún lósì ní ẹgbẹ́ gọ́vnọ̀ báyìí gangan lọ ni máa ń lò. Kò tí ì sí fótò wọn kan tán yà nínú àwọn fótò tèmi rí tó jẹ́ Aláàfin gan jókòó ní ẹgbẹ́ gọ́vnọ̀ lápá kan, Ọọ̀ni jókòó lẹ́gbẹ̀ẹ́ gọ́vnọ̀ lápá kejì. No. Bí ibi kẹta ibi kẹrin tàbí ẹ̀yìn àbí bá Aláàfin gan ṣe máa ń wà sọ́ọ̀ni nìyẹn náà pictures yẹn. Ṣé rí genesis of this problem? Ó ní ìwọra ojú kòkòrò, nǹkan tí ò ń ṣe tèmi, mo fẹ́ kó di tèmi lágídí. Ó ní o. Kan tó fà á nìyẹn. Kan tí ò kì í ṣe ti ẹni
kéèyàn sọ pé òun máa sọ di tiẹ̀ nǹkan tó fà á nìyẹn kò sí nǹkan méjì tẹ́lẹ̀ o tán bá ní nǹkan méjì sẹ́ kan lọ mú wá ládé Aláàfin ò ládé kò sí rọ́ńbẹ̀ náà Ọ̀rànmíyàn never left Ile Ife with any crown. Ọ̀rànmíyàn and his military foot soldiers were commissioned to go and protect the northern part of Old Ife pé níbi tí a ti bá àwọn tápà pààlà àwọn nu pé kán lọ dí wọn mọ́bẹ̀ torí ọjọ́ òní ní gbogbo bá ṣe ń sọ pé Fúlàní ń yàwọ̀ ọ̀dọ́ wa ṣe mọ̀ pé ká ní Fúlàní ò gbà lọ́rin wọn ní access débi báyìí àwọn baba ńlá wa ti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú náà ṣe gbé Ọ̀rànmíyàn dìde wọ́n sí gbogbo sójà gbogbo ọmọ Ilé Ifẹ̀ tó jẹ́ jagunjagun Ọ̀rànmíyàn tó wọ́n gbé wọn dìde kán lọ búlọ̀kù bẹ̀yẹn pa as military base. The entire military strength of Ile Ife was shifted to Ọ̀yọ́ Katunga láti lọ protect ibẹ̀ ni but they lost focus at the end of the day. Pa ọmọ ìyá wọn pa kíní kan ta ẹrú àwọn ẹ̀gún ẹ̀jẹ̀ yẹn ló jẹ́ kó yọjú náà.